Audio Jungle. Fẹ́ kó bá wọn tó sọ pé òun gbìjà yẹn ó fẹ́ kó ọ̀rọ̀ bá wọn torí wọ́n gbọ́ orí burúkú ọ̀rọ̀ lẹ́nu mọ́ Akeem mọ́fà ló tí wọ́n mú sọ o but before then ẹja kọ́ gbọ́n tó sọ yìí náà. Ni mo fẹ́ pé bàbá wa mufti ìlú Ìlọrin adamallahu ayatahu wa afiyatahu wa dawlatahu Ọlọ́run kó jẹ́ ká rí wọn pẹ́ àlékún ìfọ̀kànbalẹ̀ àlékún àlàáfíà ara Ọlọ́run bá wa ṣe fún bàbá mufti ìlú Ìlọrin. Bàbá mufti ẹ dákun ẹ kíyèsára ẹ dákun torí t'Ọlọ́run ẹ kíyèsára bàbá mufti ẹ kíyèsára ẹ dákun torí t'Ọlọ́run ẹ kíyèsára ní tìtorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ń bẹ tí wọ́n ṣe ń tì sáàbò ara wọn sára yín. Alhamdulilayi adúpẹ́ fọ́lọ́run pé ìwọ yìí wà Akeem tó ṣe sọ̀rọ̀ tán ìwọ tí ẹ lè lanu ẹ kó máa ṣàdúrà fún bàbá mufti ìwọ lè la ẹnu ẹ kó máa pe bàbá mufti ní bàbá wa mufti Diyar Ọlọ́run máa tóbi o sẹ́yìn èèyàn ṣẹ́ẹ̀kì ní tìjú ni kí ló dé pé wallahi ẹ ní tìjú you are just so useless I don't know mi mọ̀ tí mo lè fi yín wé àwọn mufti ti di bàbá wa mufti tí wọ́n la ẹnu ẹ gbàgà lọ́jọ́ tí ọ̀gá yín bàbá yín àgbà tó sọ pé òun gbìjà tí wọ́n hun irọ́ bàǹtàbàǹtà tí wọ́n hun lé mufti lórí tí ò sẹ́ni kankan tí ó jà fún mufti tí ò sẹ́lẹ̀rí kankan àfọlọ́hun tí wọ́n hun lé mufti lórí ìwọ yìí máa jáde tó ń sọ pé nígbà tí mufti bọ́ tàtà mú koran dání pẹ̀lú omijé lójú ha fídíò yẹn rè pẹ̀lú omijé lójú bàbá yẹn búra wọn ìwọ ìjáde ó sọ pé ìbúra èké ni wọ́n bú àbó sọ bẹ́ẹ̀ la'natullahi alal kasibin ó sọ pé ìbúra wo náà ní kan bú kí ni wọ́n sọ pé kan sọ kí ni wọ́n ń sọ àbó sọ bẹ́ẹ̀ ṣògbà wọn gbọ́ wọ́n ti wá déyàn rí lọ́dọ̀ ẹ̀ lónìí nígbà tí ète yín ìmọ̀ràn yín àdúnmọ́ yín tẹ́ fẹ́ rúlé wọn lórí nígbà tí ò wọ́ọ̀kì tọ́lọ̀ ńlá wọn ti wá dára yín padà olórí burúkú ni yín inú mọ́sálásí mo wà tí mo ti gbé yín ṣépè o mo dẹ̀ mí ni yín gidi gan ni o èmi ló wá ń lò wọ́n rúnra àwọn mọ́dọ̀ mufti wọ́n ń kira àwọn mọ́ mufti lọ́jọ́ tẹ́ mú wọn yín o mọ̀ pé mọ́ríkà sí ni wọ́n lọ́jọ́ tẹ́ mú wọn tẹ́ fẹ́ bá tí wọ́n jẹ́ tẹ́ fẹ́ dojú wọn bolẹ̀ ìwọ yìí jáde àbó jáde ẹni tó jọ́ga gbogbo yín ló àbòsí tẹ́ ń ṣe àtòrí burúkú tẹ́ ń ṣe bàbá òun lè márùn tẹ́jọ́ sórí burúkú tẹ́ mọ̀ pórí burúkú lẹ́jọ́ ṣe ṣebí gbogbo rílíwà ègùn ó lọ gbé prógrámù kan kalẹ̀ lórí bàbá mufti tẹ́yìn bá gbàgbé ṣẹ́rù pàá gbàgbé ni gbogbo yín lẹ́ ń pè sórí prógrámù yẹn kò sí ní tẹ́ ẹ̀ pé bàbá mufti tán kò sórúkọ tẹ́ pé wọn orúkọ tí àti bàbá wọn sọ wọn kò sí ní tẹ́ ẹ̀ fi wọ́n dá lára tán sọ wọ́n ti wá dára yín sí nígbà tí mọ̀ yín ò ti jọ lé wọn lórí olórí burúkú ni yín afẹ́ ajẹ mọ́fẹ́ káyó tí wọ́n fún ni lóko òdí ọ̀pẹ̀rù òun ni yín bọ̀ mo ṣe bẹ̀rẹ̀ wàá fi etí àfa ẹ̀ gbọ́ ìyálà ya ọ̀rọ̀ wàá bá wọn káànú ẹ̀ nílé sùn wo ìfúnpá wọn yóò ga lókè báyìí ọmọ kémi tí máa fẹ́ sọ̀rọ̀ máa sọ pẹ̀lẹ́ rì ni jẹ́ máa gbórí burúkú tó ń sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí wọ́n ń ṣe àfitì ara wọn sọ́dọ̀ yín. Akeem àwọn ò ṣe àfitì ara wa sọ́dọ̀ wọn inú mọ́sálásí mo wà kí n tó dìde sókè pẹ́ ń ṣàbòsí fún mufti mi ì rí wọn rí sójú báyìí mi ì mọ̀ wọ́n rí àti àárín pàdé mi ì ṣe mistake lọ wá sí kan tán ṣe rí pé pàtí kan ṣẹlẹ̀ mufti ló wá sí wá sí bẹ́ẹ̀ mo wá wà bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ rí mi ì rí wọn rí àforí screen báyìí bọ́ mo mọ̀ pé ń ṣàbòsí pẹ̀lú wọn ó wá ní àwa à ń kira wa mọ́ wọn àfipamọ́
á jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé ibi táwa dúró sí nìyẹn àwọn oṣù olórí burúkú bíi ti yín tó yẹ pé nǹkan tẹ́ bá sọ ń ta ọ̀tọ̀ ní tẹ́ mọ̀ sọ lẹ́yìn gbogbo yín ni máa tú láṣìírí lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀rọ̀ gbogbo yín wà lọ́wọ́ mi báyìí 100% tí máa sọ fún ẹ pé mo ní nǹkan lọ́wọ́ mo ní mo sọ yẹn àwọn nǹkan kan bẹ lọ́wọ́ wa tó yẹ pé tá a bá fẹ́ kí lù ú tú àbí ká yé ó dàrú ẹ̀yin ò gbúdọ̀ sọ jáde ẹ̀yin ó gbé lọ bọ́lọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin olórí burúkú ẹ̀ fọ́ ṣe èèyàn téèyàn ó fi gbé tí ò yẹ kéèyàn gbé jáde ni mufti tí wàá di àbá mufti ló ń sọ̀rọ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ tó yẹ pé níjọ́ tí mufti lọ sọ́dọ̀ Wàsíù Àyìndé tán ni kò bẹ gbogbo àwọn àfa ó ní orí burúkú ọ̀rọ̀ tó sọ tó lè sọ sí bàbá ẹ̀ tó sọ sí mufti sọ̀rọ̀ pé àgbàgbé ni internet don't forget ẹranko ni ẹ ẹranko òun ni ẹ jẹ́ máa gbọ́ ẹ lọ. wọ́n ń fi gbogbo tí ń jí ọ̀tá hàn sí Markaz ẹ sì ń kó wọn mára àwọn Yorùbá ní tá a bá ń jà bí ká kú kọ́. bàbá mo ti ẹ wọ ara yín gan ẹ yẹ yí ara yín gan ẹ jẹ́ kí ayé mọ̀ ẹ jẹ́ kí ayé mọ̀ wípé ìfẹ́ ayé lẹni àmọ́gbọ́. ìwọ ló máa ń sọ̀rọ̀ sí mufti yẹn nígbà tí Rilwan ọmọ Ègùn tó ń parọ́ tó ń fi mufti tó ń ṣe episode 1 episode 2 gbogbo yín lẹ̀ ń pè síbẹ̀ orúkọ tí bàbá yẹn ò jẹ́ ẹlòmíì ó parọ́ ó ní ó mọ̀ tí fi máa ń mọ nǹkan ó ní àwò tí fi máa ń wò gbèsè ayé yẹn ó ní kiri gbogbo yín lẹ̀ ń sọ ẹ̀yin ò rántí ń gbà ẹ́ pé tá a bá ń jà bíi kákú kọ́ ẹ̀ ní soríire sóríire tó bẹ̀rẹ̀ subhanallah mo sọ fún ẹ the only person tó lè pè mí pé kí n dákẹ́ òun náà ni mufti mi wà ní nọ́mbà mi lọ́wọ́ gan tó tó wá tán ibi tẹ́ẹ̀tì rí ẹ̀sìn ara yín complete nìyẹn o mufti ò tó wá ní nọ́mbà mi lọ́wọ́ tọ́ bá tún wá pé àwọn fẹ́ pe ọmọ yẹn pé kó mọ́ sọ̀rọ̀ mọ́ ẹ bá wọn nọ́mbà rẹ tọ́ bá tún wá rí fóònù mi ó fi hàn pé ẹni báyìí ló ń pè mí tí bá ti rí mi tí wá ní gbè torí mo fẹ́ dì pẹ̀lú yín olórí burúkú òun ni yín ó ní tó fẹ́ nu ẹ̀ sọ mo kàn ra bẹ́ẹ̀ gbé díẹ̀ wà ń bẹ káwọn yẹn lè mọ bó ṣe rí ẹnu bàbá ẹ̀ ò gbà tó sọ yẹn pé mufti ìfẹ́ ayé náà ní ṣebí náà sọ náà nìyẹn tí jákèmá náà sọ nìyẹn tó ní mufti ó fẹ́ di number 1 nú àwọn afa ṣé mufti ló fẹ́ di number 1 ló ń jà sí number 1 àbí bàbá yín tẹ̀ ń gbìjà ṣé mufti ló fẹ́ di number 1 àbí bàbá yín ni ò fẹ́ kó sáfà mí àfòun nìkan ó má tì mí èmi kọjá ẹni tó lè máa sọ pé ọlọ́pàá wà mú ṣé o mọ̀ mi ṣá mo jọ àfa Abdulhakeem ọ̀wọ́ sọ lójú ẹ̀ orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ó ti dàrú ẹ mọ gbóṣì tó ń sọ lọ. ọmọ tí wọ́n ń pè ní Salman yẹn ó bú Sheikh Adam kò ju bíjọ́ kẹta rẹ̀ lọ tẹ́ pé wá sí prógámù yín ẹ sì gbé máìkì lé lọ́wọ́ ọmọ tó bú àfáà yín ẹ dákun ẹ kíì sára torí tọlọ́run. orí ẹ ti dàrú olórí burúkú nìyí bí nǹkan ó ṣe dàrú lẹ máa ń wá àfáà Abdullahi Salman ibo ló ti bú Sheikh Adam ṣọ́ra wa àmọ́ Sheikh Adam àmọ́ wọn yàtọ̀ sí bàbá principal yín tẹ̀ support kò sí olóríire èèyàn tó bùkátà mímọ́ ní Nàìjíríà táwa ẹ̀ tí ó mọ̀ bú Sheikh Adam kò sí ó lè gbọ́ lẹ́nu mi bọ̀ bàbá yín eléyìí tó bá abẹ̀sìn Ọlọ́run jẹ́ ni wọ́n kò sí nǹkan kan tán ṣe tán contribute sẹ́sìn Ọlọ́run gbogbo ẹni tó bá ti jẹ́ pé òun fẹ́ mọ sọ̀rọ̀ Ọlọ́run báyìí ni wọ́n mọ̀ bájà wọ́n ṣe èèyàn rí gbogbo ẹnu wọn fi sọ wọ́n ṣe èèyàn rí wọ́n èèyàn burúkú ni wọ́n adẹ̀sìnrú abẹ̀sìn jẹ́ mú mi lọ kóòtù kó wá bí wípé kí náà ṣe nípa ìsìn Ọlọ́run kí wọ́n á sọ fún wọn kí ló ṣáwọn ni àwọn ni pa Ọlọ́run àwọn ni ó gba ni ó fún mi certificate àlìjẹ́nà ni máa fi ródòdó ni mi ní bá wọn sọ orí ẹ dàrú wà ń parọ́ mẹ́ni ẹlẹ́ni ó bú Sheikh Adam ibo ló ti bú Sheikh Adam so táyìn bá sọ ní táàfà yín bá ṣe tí ò da kà fọwọ́ bò jákèmá olórí burúkú yẹn apatira ẹsẹ̀ ẹ̀fá ó ń bú bàbá àáfà ńlá jákèmá ní ọ̀rọ̀ àwọn àfa àwọn ni àwọn ò lè bá wọn dá sí bọ̀ nígbà tọ́rọ̀ mufti bá ṣẹlẹ̀ tọ́rọ̀ mufti ṣẹlẹ̀ òun ló kọ́kọ́ bẹ́ síta tó ń gbé wọn ṣépè kò sí tí òfin wọn ṣe tán ṣé gbogbo yín lè join program ẹ̀ gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi mo record everything gbogbo yín lè join program ẹ̀ tẹ́mọ̀ ṣépè fún mufti tẹ́mọ̀ fún wọn ráre ìtẹ́nu bàbá yín ó gbà tẹ́ ń sọ sí wọn
ẹ̀yin ọmọ játi èèyàn rádaràdà. So ìgbà tètè yín tí ò wá wọ́ọ̀kì lórí wọn mọ́, tí kinní yín tí ò wọ́ọ̀kì lórí wọn mọ́, tẹ wá wò pé àmọ̀fẹ́ ti ṣubú kò mọ̀ ṣubú mọ́, ó ti wá di àmọ̀ríkàsí náà ní ọmọ bàbá Lágége ni. Ta ló ní bàbá òfò? mo tún sọ, ta ló ní bàbá òfò? Bàbá tí ó gbèrò pé kí tẹnìkan dá, ṣé bàbá rẹ nìyẹn? ìwọ wá bọ́ta ẹ fura sí àwọn wo? ẹ̀yin tó yẹ kán fura sí náà wọ́n ti fura sí yẹn. Torí pé àwọn àwùlẹ̀ lọ́jọ́ kò ń lé wọn tẹ́lẹ̀ pé kán fún wa lówó oúnjẹ, lọ́jọ́ kò ń lé wọn pé afẹ́ nǹkan kan látọ̀dọ̀ wọn. ìtọ́lọ́ bá ṣe fún wa wálé láì làhàm, ṣé lébi ló ń pè mí ni? Orí ẹ dàrú, o máa gbọ́ọ̀rọ̀, wàá máa gbọ́ọ̀rọ̀ tí wàá máa sunkún. Òótọ́ mo sọ fún ẹ o, wàá gbọ́ọ̀rọ̀ tí wàá máa sunkún. Dàmà ó ní pọ́ìntì kan tó fẹ́ rí bí ọ̀rọ̀. ọmọ tí wọ́n ń pè ní Adu olójú dúdú, bàbá Mufti ẹ mọ̀ gbọ́n tó sọ ń pa Markazi, kò wá fira rẹ̀ tì sọ́dọ̀ ẹlòmíì, ọ̀dọ̀ yín ní fira rẹ̀ tì sí. Etí sì ń lọ́gun rẹ̀ tí ń pariwo ní wípé òun ń gbìjà bàbá Mufti. Bàbá Mufti ẹ dákun ẹ kíyèsára torí tọlọ́hun. Kò sí ibi náà láyé rí tí mo ti sọ pé mo ń gbìjà bàbá Mufti. Tó bá rí mo wá máa fún ẹ 1 million. Mo sọ pé ẹ̀ ń ṣàbòsí pẹ̀lú wọn, mi ò dẹ̀ ní gbà. Èmi ló wá ń pè lórí burúkú ọmọ pé ṣé wọ́n gbọ́ nǹkan tí mo sọ nípa Markazi, ṣé mo wá sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ni? Mo ní kí wọ́n fi olórí bú ẹ̀yin ọmọ Markazi, kò ń ṣe gbogbo wọn o, àwọn tó jọ lórí bú nu yín ká mọ́ fi yín jẹ́ máa mú lọrin. Mo mọ tí mò ń sọ, sọ̀rọ̀ pé mi mọ tí mò ń sọ ni, jẹ́ mọ́ gbọ́ ẹ lọ náà, wàá padà gbọ́rọ̀ ẹ̀. Àwọn Yorùbá ní tí èyàn ò bá ní kápá àti parí, èyàn kì í tún dákun. Wọ́n ń dákun tí ń ṣẹlẹ̀ ní. Nígbà tẹ́yìn fa bàbá Mufti láti sọ ya, ìwọ ẹ̀yin tẹ́ wà ń sá fún wájú náà àwọn tó ń ya bàbá Mufti lásọ ní gbangba, tẹ́ ń fi aṣọ àbùkù tẹ́ ń wọ̀ fún wọn, tọ́lọ́run wá ń bá wọn fà ya. Ìwọ Jakma, bàbá olè márùn, Yàyà Kano, Yẹsẹ Àlùnákà, Sobayero, ẹ̀yà olórí burúkú gan gbogbo ẹ̀yin tí mo dárúkọ yẹn. Ṣé nígbà tẹ́yìn ṣe yẹn, ṣẹ́yìn ṣe fẹ́ parí ìjà ni? Ẹ̀yin ò dákun gbà yẹn, ẹ̀yin fẹ́ parí ẹ̀ nígbà tẹ́ wá rí pé pa yín ò ká wọn mọ́, ara yín ti wá balẹ̀ bí ògùn náà tó bọ́ sínú omi àbí. Kò sí tẹ́ ẹ̀ sọ ń pa bàbá yẹn tán. Tó bá yẹ pé bàbá yẹn ti develop BP tí kinní yẹn, torí pé lọ́jọ́ tí wọ́n gégùn fún yín, ègún yẹn ń ṣẹlẹ̀ yín lórí ìsìn yẹn, òṣèbó rí bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn. Omi fẹ́ bọ́ta lójú wa wọn báyìí. Gbogbo àwọn èèyàn tó wà ní inú mọ́ṣáláṣí lọ́jọ́ yẹn, gbogbo wọn bú sẹ́kùn ni pé àwọn ò rí Mufti nínú position báyìí rí. Tó bá yẹ pé nígbà yẹn bàbá yẹn ti develop BP yẹn ti rise, ó wá gbàbẹ̀ kú àbí nǹkan kan ṣẹlẹ̀, ẹ̀yin olórí burúkú yìí tẹ́ ẹ̀ mọ̀ sọ ni pé ó jèrè òṣè ọwọ́ ẹ̀, ó jèrè bàbá oníbàbà tí ò mọ̀ kankan, ẹ̀dẹ̀ lọ irọ́ mọ́ lọ́rùn, àti wá padà gẹ́ẹ̀tì pé ẹ̀yin ìfẹ́ kéèyàn ò ga lọ́dọ̀ yín ni, gbogbo ẹni tó bá ti ga lẹ́mọ́ fẹ́ tì ṣubú. Ṣé ẹ̀ ṣe fún bàbá Àlùkìtù wí? Ṣé ẹ̀ ṣe fún bàbá Àgàmọ́ wí? Ṣé ẹ̀ ṣe fún àfà Dáúdù àfà ńlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó ti lọ títí wọ́n tún pamọ́? Kí wá lè wá lórí burúkú? Àfà Làbíbù Lágbàjì ó ní tẹ́ fojú wọn rí, Yusuf Adépọ̀jù kò ní tẹ́ fojú wọn rí, Malam Yusuf àfà dáadáa tí wọ́n ja ẹbọ lógun. Number 1, iṣẹ́ tí àfà Saheed Shittu ṣe nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá, bàbá lákù bàbá yín ò ṣe. Àfà Saheed Shittu yẹn máa ń gbé ṣépè ni, àbí wọn parọ́ mọ́ ẹ? Ẹ̀yin olórí burúkú oníranà yìí, tẹ́sìn Ọlọ́run kálá yìí, tẹ́sọ mùdírù dọ́lọ́run. Ṣáwà ń tọrọ oúnjẹ lọ́wọ́ yín ni? Ọlọ́run níjó dáa fún yín. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ lọ. Wèrè eléri burúkú ọmọ Al-Mal'un, ọmọ tó já sí wípé gbogbo ohun tó mẹ́pẹ́ sẹ́ láyé ẹni wọ́n ti ṣépèlé yóò sì mú. Ó ní bí wọ́n bá fẹ́ jẹ ìmáàmù míì nílọrin, ẹ má yan Markazi o.